Hello, caller. Hello, ẹ kú ètò. Yes, sir. Tara talk show. Ẹ káàbọ̀ sórí ètò. Mo ti ń ká yín mo ṣẹ̀ wọlé inú mi dùn gan pẹ̀lú fúrógámù tẹ̀ ṣe. Amẹ́ríkà mo ti ń pè é. Ṣé ẹ rí àkọ́kọ́ àwọn tí mo fẹ́ sọ sí méjì ni? Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ Gani Adams. Then ogun tó ń jà wá gbọ̀ngàn lẹ̀ Yorùbá. Ogun nǹkan mi ni. Ogun nǹkan mi ni. Àwọn tó bá jẹ́ àgbàlagbà tí ọ̀rọ̀ Yorùbá yé wá mo tí mo sọ yìí. Ogun nǹkan mi ni under British lẹ́nu. British ń bẹ̀rù intelligence àwa Yorùbá. Ó ṣe pàṣẹ gbogbo tiwa ẹ lọ ka history. Mo ń sọ eléyìí ìbùdó abágbá Odùduwà Republic. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ogun ká máa jà ní. Torí wípé wá fìtì náà wá. They are very afraid of our intelligence as a race, as a Yorùbá. Bọ̀ ibẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ. Ṣẹlẹ̀ tó wà wájú wa ìyẹn ká kọ́kọ́ yanjú ẹ̀ lọ. Àkọ́kọ́ náà gbogbo àwọn tó bú Gani Adams oyé wọn ò tó ní o. Ní 1993 nígbà June 12 nígbà táwọn ọmọ là wọ primary school ní Kétu my 12 tọ́bẹ̀ ìdí nípa àwọn ọmọ kéékèèké tó lọ school. Gani Adams ló ṣígun kò sẹ́nibọ̀dì tó mọ̀ ń pàdé. Òun ló lu àyà látòdì ti Mushin sọ̀rọ̀ ló mobilize àwọn bọ́ìsì. Dọ́là yìí ibi tí fẹ́ẹ́ kí wọ́n wà ní my 2 yẹn Gani Adams ló dó ilé yẹn pẹ̀lú àwọn nǹkan tó ń sọ pé ọ̀gbẹ̀yìn dídá kò sí fẹ́ẹ́ kí ò padà sí kò mọ́tò láàyè. Ìyẹn lọ́ fi bẹ̀rù OPC. Àkọ́kọ́ nìyẹn ó jẹ́ ìjàgbára túra ọjọ́ àbáṣáká kò sí anybody tó dúró gbogbo àwọn olóògùn tó burú sí. Èmi ọmọ Gani Adams rí o gbọ̀ngbọ̀n ń sọ mí fún rẹ́fúrẹ́nsì ni. Bàbá ilé àti Ọ̀yọ́ ti rí kó tó lò bàbá yẹn ó dẹ̀ kọ̀ǹtọ́ọ̀tì gbogbo àwọn ọba owó kọ́ lélẹ̀ ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín lẹ́nu Tinubu fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Ọ̀yọ́ òfun ni kí bàbá yẹn tó lò bí ń sọ ilé ìfún yẹn àṣírí ni tó ti yé yín wọ́n ibẹ̀ yẹn kọ́ ni wọ́n lọ ibi tí mò ń lọ sí ni wípé anybody máa sọ̀rọ̀ sí Gani Adams tí àkùlọ̀ délẹ̀ fún àwọn Yorùbá wa ni wọ́n kọ́ wọn ní ọgbọ́n yẹn àwọn ni wọ́n kọ́ Haúsá ní ọgbọ́n tó lò Buhari ti wọ́n nu ó ti wọ́n nu Gani Adams mídíjì kan ìpè adélé lórí wípé tó bá ṣe anything àwọn máa mú tó bá dẹ̀ ti fi lè mú ní time àwọn máa ní ọ̀pá ni confam ni mo sọ fún mi bá ẹ̀ ní rí mọ́ ó dẹ̀ mọ́ tó ń ṣe nígbà tó ti jẹ́ Makola ní Gani Adams ọkùnrin ọkùnrin Yorùbá youth gbọ́ngbọ́n àwọn gbọ́ngbọ́n ló jẹ kọjá lé ní tẹ́lifíṣẹ́ sọ ó dùn mí pé mi ò sí nílé ẹ̀kọ́ lọ́mọkùnrin kú ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín lẹ́nu tí èèyàn bá jà fún orílẹ̀-èdè àbójà fún ráìjẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn tó jà fa muslim lẹ́nu tó jẹ́ àwọn alágbọ̀yé ẹ̀sìn tí èèyàn bá jà fún ráìjẹ́ tó lè bá wa ka ẹ̀mọ́ ní tó bá bàjà àti bá kú àlùjọ náà lọ́nà máa fún ẹ nítorí pé ní jihadi yẹn kò ń ṣogun ẹ̀sìn nìkan ó fẹ́ wá gbalẹ̀ wa ni wọ́n ń wé ilé hàn ju gbogbo àwọn Nigerian youth báyìí ó tún ní bẹ́ẹ̀ sílé ìdẹ̀sí bá tọwọ́ tó bá padà kó fà mo máa lọ́lé torí mi lẹ́bí bẹ̀ máa wá jà pé ìdí ní pé ẹjẹ́ kan tí mo sọ ìmú sọ stéètì mi kí everybody gbogbo military barracks ibi tó ń lò wá British ló ń kọ́ wọn wọ́n lè yí supply wọn lámúnísọ láti north mo sọ ilé ìfún yín from intelligence of ìlú American bill ìlú wa mo ti lọ bá bàbá Farrakhan Louis Farrakhan tó jà fún African race ogun tó ń jà wọ́n ogun àwọn òyìnbó ni ogun British ni bọ̀ ibẹ̀rẹ̀ kọ́ ni mò ń lọ gbogbo ọgbẹ́ military base ẹ̀fẹ́ tí wọn ò lè pa 50 million people lẹ́ẹ̀kan náà kò possible wọn ò lè pa 100,000 people gbogbo àwọn military yẹn a máa gbaṣọ lọ́rùn wọn gbogbo bulẹ̀ kúfù tó wà lọ́wọ́ wa bẹ̀rẹ̀ sí amúníṣọ́ wà láwọn bẹ́sì ti wá ń bẹ̀ wọ́n fẹ́ wà lónìí wọ́n náà ní ọgbọ́n àwọn Fúlàní wọn ò ní ọgbọ́n gbogbo intelligence kan lọ British ló ń fún wọn torí ẹ̀ lọ ní high commission ní Kẹjà àná lọ́sẹ̀ ní high commission ní Àbújá gbogbo tó ń sọ ọba ti sọ fún sẹ́ríkì wọn ọba ti sọ fún Sultan lórí ìfọ́ọ̀mù Buhari gbogbo bá ṣe bá ṣe from the levels of the mobilization fún yìí and from intelligence Abacha náà àwọn ni wọ́n ń lo against Yorùbá tí wọ́n fi ti Abíọ́lá mọ́lé Fúlàní l'Abacha Fúlàní ni Buhari òun lọ́wọ́ wọ́n ṣe jọ papọ̀ ibi tẹ́mi lọ sí ni pé èmi ò má yìí láti kú o Amẹ́ríkà mo ti ń pè mi tẹ̀ sí máa wálé ẹni tó bá mi fẹ́ fèsì bọ́ torí mi fẹ́ kú mo fẹ́ tètè lọ bọ́lọ̀ mi lórí òdodo àwọn yóò tún Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ báyìí sí kí everybody dìde láti bọ̀ ní káàpù. dìde Nàìjíríà youth Yorùbá youth gbogbo ní Ìbàdàn Ọ̀yọ́ ẹ fọwọ́ ní ọwọ́ kẹ lọ sí iwájú ilé bàbá láàfin. ẹni sùúrù àwọn bọ́ìsì bàmá kọ́kọ́ bọ́ta kí Ààrẹ Ọ̀nà Kakanfò tó fọ́lò
tó bá fọ́lò ọmọ easy àwọn OPC 6 million OPC member ti wà lẹ̀ àwọn bọ́ìsì tó bá ti bẹ̀rẹ̀ protest yẹn ó máa fẹ́ ní kó máa ṣúùtì àwọn DSS ló máa kọ́kọ́ dáta bọ́ tó bá ti ní kó ti bẹ̀rẹ̀ sí ní ṣúùtì ẹ wá kẹfà bí méjì láàrin wọn kẹgbà fọwọ́ wọn kẹ́yìn lọ fẹ́ẹ̀tì wọn ẹ yà wọ́n military barrack tí wọ́n gbọ́ kí n wá ìdílé o ibi tó wọ ìjẹ́ ìkìlọ ìpẹ́ láṣẹ ọlọ́run mi ò má jẹ̀ mi fẹ́ kú mo fẹ́ kú fórílẹ̀-èdè mi bó ṣe jẹ́ nìyẹn ó dàpọ̀. ẹ̀yin Yorùbá ẹ dìde ṣé yín ò rí nǹkan táwa ń rí ni ṣé yín ò rí nǹkan táwa ń rí ni ogun ti yí ilẹ̀ Yorùbá ká wọ́n ti ká wa mọ́ àbẹ́yìn ò rí pé láti US wọ́n tún gbé news wá pé àwọn ISIS Jihad pé wọ́n fẹ́ take over àwọn country tó bá popular tó tóbi wọ́n fẹ́ ṣe ní Islamization as in Mùsùlùmí nìkan àwọn òtí ṣe rí ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà nílẹ̀ Yorùbá bẹ́yìn ṣe ẹ̀sìn Mùsùlùmí yín ó má yàtọ̀ sí bí àwọn Haúsá ṣe mú àwọn máa mú ní tìkankan mà ní nílé wa lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ wa ẹ̀yin Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àmàjọ ń ṣe mà ní tẹ́ bá ṣe léyà àwọn Kìrìsìtẹ́nì àbáyín ṣe léyà wà lẹ́ẹ̀m tí bá wà Nàìjíríà even níbi tí ó bá jẹ́ pé lockdown tó wà àwọn Muslim ti tó jẹ́ ti tèmi à lọ bẹ̀ àjọ máa ṣe léyà ní tá bá ṣe Christmas ẹ̀yin Mùsùlùmí ẹ̀yin náà ń ṣe Christmas àwọnú ara wa Mùsùlùmí ń fẹ́ Kìrìsìtẹ́nì ń fẹ́ Mùsùlùmí láìsí wàhálà ṣe ti rí pé ẹ mú ní ìrọ̀rùn pé ọmọ ìyá la jẹ́ ẹ̀sìn òfàjà bọ̀ àwọn tá à ń sọ tó fẹ́ wá take over wa yìí kò ní wọ́n kàn máa fi rú yín lójú pé ẹ̀sìn náà jà fún ikọ́ tẹ́ máa fi wọlé sí ẹ̀yin Mùsùlùmí tọ̀dọ̀ wa lára nìyẹn o báwọn ṣe ń gba ẹ̀sìn tiwọn bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ṣe gba ti yín o ẹ wo ṣàríà ẹ wò kan lára àwọn ọmọ wọn ní nọ́ọ̀tì lọ́hùn tó fẹ́ pọ̀ ṣì wà ní túbú sìn wọ́n nítorí ó kọrin ó bú Muhammad sallallahu wa sallam nítorí ẹ̀ wọ́n fẹ́ pa mọ̀mọ́ ẹgbẹ́ yìí Mùsùlùmí Yorùbá ẹ̀ rí bẹ́ẹ̀ o rí bẹ́ẹ̀ o níbi tí ọ̀rọ̀ yìí dé dúró àwọn ọba ìyá ti pariwo wọn ọ̀rẹ́dì àti sọ̀rọ̀ tí Mohammed bá kọ̀ tó bá Tóyọ̀kẹ́ bá kọ̀ tó bá lòun lọ bá Mohammed ẹ jẹ́ kí Mohammed bínú kó padà lọ bókè tí àwọn bàbá yìí bá láwọn ò gbọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin yúùtù kí lẹ̀ ń ṣe ní orílẹ̀-èdè ní Yorùbá side ní Èkìtì Oǹdó Ọ̀ṣun Kwara gbogbo yín ẹ má ṣì lọ síwájú ilé ọba ẹ lọ ní ayé ìgbà yẹn ẹ máa já ewé dání kò mí ìtẹ́ bá ti já ewé píìsì ní ẹ̀ẹ́kógi ẹ̀kó pọ́npọ́ ẹ kàn lọ sí iwájú gbogbo àwọn kábíyèsí wọ̀nyẹn pé níbi tẹ́ bá dé yìí kí ni what is the way forward lè gbà ká ẹ dúró kí ogun kó wá kó yín lọ́mọ kó kó yín láya lọ yìí tá pa wá panu yín èyí tí ò bá pa á kó yín lẹ́rú ni o ẹ padà dẹrú nílẹ̀ bàbá yín nìyẹn o ó dẹ̀ ń dùn mí o ẹ má fọ̀rọ̀ yìí ṣeré ó dùn mí o. Hello kọ́là. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Mẹ́ta sórí ètò yìí ní orúkọ mi ní Bọ́lájí Oyètọ́lá láti ìlú Germany. Ẹ káàbọ̀ sórí ètò. Ṣẹ́ẹ̀rí nǹkan tí mo kọ́ fẹ́ sọ lálàkọ̀ọ́kọ́ lórí àwọn ọba àmọ́ ọkọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ because àwọn àgbàlagbà náà ló pòwe wọ́n ní orí lẹ́jà tí ń bàjẹ́. Ṣẹ́ẹ̀rí ọ̀dẹ̀dẹ̀ àwọn náà tẹ̀lé tún pòwe pé ẹni tó bá di jẹ dòdò kò ní lè sọ òdodo. Lálàkọ̀ọ́kọ́ àwọn ọba wa gbogbo àwọn lọ́ba wa wọ́n fi gbọ̀nà kò kàn mí. Ọ̀rọ̀ yẹn dàda bí ọ̀rọ̀ orin Saheed Òṣùpá tó ní ká má fohun tó dá kọ̀yọ̀ kan ó lè kọ́ ọmọlàkejì kó kan ni. Because gbogbo ọmọ tó ń ṣẹlẹ̀ yìí ó sì máa padà wá ṣe ó ṣẹlẹ̀ sí wọn. Tó bá lẹ́kọ̀ọ́ ba làwọn pé kò kan àwọn owó wà lọ́wọ́ àwọn akóyàwó aká mọ́ kó gbẹ̀bí wọn lọ sókè òkun. Irọ́ wọn ní déèdì ọba mọ́ irọ́ wọn ò ní déèdì ọba mọ́. Àdébò nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sí ṣe rí tí àwọn ọba wa tí wọ́n bá sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àwọn youth wọ́n máa dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn youth náà tún bẹ̀rù lórí ẹgbẹ́ lákọ́ ti fi ojú inú wò lórí protest ọ̀gbẹ́ni yìí ṣe Ọmọyẹlé Sowore ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ta ló ń jà fún wọn Sowore àǹkó náà ni kò sí ọmọ kò sí ọba àkànṣe tó dìde lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn lẹ́yìn ọ̀gbẹ́ni lọ́ọ̀yà yìí nìkan
ṣẹ́rí àwọn ọba wa gangan àwọn lórí wa àwọn gangan ní problem tá a ní nílẹ̀ Yorùbá and then àwa Yorùbá a ò fọwọ́sowọ́pọ̀ a ò nírẹ̀pọ̀ kò sí ìfẹ́ láàrin wa. ṣe rí ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ yẹn wà láì ó ti padà late gbogbo yóò fẹ́ understand the level tó wà lẹ́sìn ipe ẹnu Yorùbá òkò a nífẹ̀ẹ́ ara wa a fi mọ́ ṣọkọ. ọtí Gani Adams náà dẹ̀ wí nìyẹn ẹnu wa òkò. ó ti late. owó program kan lọ́sàn-án yìí sí lórí kíní tí woman kan tó kí èlì Tinubu tó ń sọ tó mọ̀. ẹ wo kọ́lá ibi tẹ́ ń gbọ́rọ̀ lọ yẹn mi ì fẹ́ gbọ́ dead issue. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo kàn fẹ́ fi sọ̀rọ̀ ni kì í ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ ṣé Tinubu ṣé àwọn èèyàn tó jẹ́ báwo ni èèyàn tó ti wà confused person èèyàn tó ti wà confused pẹ̀lú láìpẹ́ now what do you expect from her mouth èèyàn tó ti wà confused fún alára ẹ̀ tí kò yé òun fún alára ẹ̀ kí ló ẹ̀sẹ̀ tí kò máa sọ jáde ṣé ẹ rí pé gbogbo nǹkan tí àṣẹ gbogbo èèyàn ló yé mi kó tí gbogbo èèyàn this is not fracas. nítorí àti mo sọ pé lórí ọ̀rọ̀ yìí kó tó di pé Yorùbá dìde yìí láti gbà tí mo ti kúrò lé ìyàwó mi wà lé èmi àti ìyàwó mi jà lórí àwọn fẹ́ dìbò fún wọn dìbò ìyàwó mi ṣe PDP mo jẹ́ ń jẹ́ kó yẹ pé àwọn tẹ̀ ń dìbò fún ìfàkọ̀jú òtẹ́tí ń dìbò tí èwo nínú wọn ló ṣe rí PDP ti bọ́ síbẹ̀ kí náà ṣe APC ti bọ́ síbẹ̀ kí nìkan náà ṣe tẹ̀sí sáré pé ẹ̀ ń tẹ̀lé wọn èmi àti ìyàwó mi jà ìjà yẹn tó jẹ́ wípé lẹ́bí ọdún méjì mẹ́ta a ò kíra wa ìfà tá a bá parí àjẹ́ ń parí ìjà ẹ̀ ń sè ní ọlẹ́gbọ́n mi kan náà bẹ́ẹ̀ náà táìmì àti ìjà. ẹ ṣe gan ni Kọ́lá ẹ jẹ́ ká píìkì kan ẹ lómi ẹ ṣe gan Buhari ló ń sáré. ẹ ṣe hello Kọ́lá from Germany yẹn ẹ̀ka lẹ ní ìṣẹ́jú méjì sà. ẹ kú iṣẹ́ ìlú. You're welcome sir. ẹ mọ tẹ́lẹ̀ náà lọ́bẹ̀ mà. Yes sir. ṣé ẹ rí lágbára Ọlọ́run jẹ́ kán gbọ́ tó bá wù wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kán má gbọ́ nígbà tí lọ́ba wo orí òrùlé wọn wọ́n á jáde. kí bẹ́ẹ̀ mọ̀ pé ní ọ̀rọ̀ tá a sọ yìí ní Mr. Sunday Igboho ló sọ̀rọ̀ sí wọn ọ̀rọ̀ òye lórí àwọn lọ́balọ́ba àwọn tó ní pọ́blẹ́mù lu yẹn ṣe gbọ́ kò dẹ̀ sí nǹkan tó ń ṣe wọ́n kò ju pé kò sàgbà kò sẹ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ tí Buhari bá pè wọ́n l'Àbújá tó bá ní kọ́ wá gbowó wọn àkọ́ ṣẹ́gbọ́n tí Buhari tó bá pè wọ́n l'Àbújá tó bá fún wọn lẹ́mílòpù wọn àgbà kò sì ṣùgbọ́n wọ́n tó kọ́ lẹ́ Yorùbá tí wọ́n ń jọba lé lórí wọn ò lè ṣe ìkọ̀kan lórí ẹ̀ ẹ̀bí wọn sílẹ̀ ẹ̀bí ẹ̀rí máa ṣẹlẹ̀ ìní àgbàkọ̀lọ́bàkọ̀lọ́bà débi wípé ńgbà tó bá dá lọ́tún àbí ẹ̀ àti tó wà ní kò ní o àti tó wà lógun àti tó wà lọ́tún àti tó wà ní gbogbo ẹ̀ tẹ́tẹ́ rí tó wà ní wo yẹn ọba àwo yẹn ìyẹn ò tẹ̀ ìjọba rárá. Quote me, I know what I'm saying. It's a politician king. Àwọn ọba wọ̀sọ́ọ̀pù làwọn yẹn àwọn ọba wọ̀sọ́ọ̀pù guys. Torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti ń yé inú mi dùn fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ síbi tó máa já sí ẹ ṣe gan màdàmú ọlọ́wọ́ àwọn pẹ̀lú ẹ ṣe o. Yes sir. Kí tó tún gbé kọ́ọ̀lù ẹlòmíì ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kájọ finúkonú kájọ sọ̀rọ̀ yìí ṣé nǹkan tá à ń sọ òye yín ni. Now ọ̀rọ̀ ti ń níyanjú Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ bàbá àní nísìnyí wọ́n ní ọ̀rọ̀ ká dágbádá bolẹ̀ ká máa sọ story àfẹ́ action la fẹ́ sà. Now ẹni pé ìjọba fine ìjọba náà wọ́n máa halẹ̀ but nǹkan tí Kọ́lá kan sọ ni mi máa dúró lé lórí pé ìjọba ò sí níbẹ̀ nígbà tí wọ́n fẹ́ fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló dé ń fi ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi ń jẹ nílẹ̀ Yorùbá ayé tí ọba ń jẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń jẹ because they are more or less like a king ìdí tó fi jẹ́ pé yín náà lè dọ̀bálẹ̀ fún orí adé kankan mọ́ nìyẹn ní ìgbà yẹn gẹ́gẹ́ bá ṣe gbọ́ nínú stories wọ́n ní tí ọmọdé ò bá bá tán àrọ́bá dẹ̀ ní bàbá àtún wọ́n níbi tí àwọn ìran Ààrẹ Ọ̀nà Kakanfò ní agbára dé tágbára máa ń gùn yín dé wọn kì í jẹ́ kẹ́ gbé ní àárín ìgboro ẹ̀yin ó di ìlú lẹ máa lọ mú ìlú tiyín sí tí irú ogun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó fẹ́ ṣẹlẹ̀ sáwa Yorùbá nísìnyí tó fẹ́ ṣẹlẹ̀ yìí ìran yín ló máa dìde kò ń ṣe pé ẹ ṣe wàá máa sọ fún wa ibi tí ogun yẹn tó ti dé ìran yín ló ti máa dìde tẹ́ ti máa lọ gbé ó ti máa ní ìgbésẹ̀ tẹ́ ti máa gbé lábẹ́
now ìgbà tẹ́ fẹ́ jẹ ọba bàbá Aláàfin of Ọ̀yọ́ àwọn ni wọ́n fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Gani Adams abẹ́tàkẹ́ padà lọ sọ́dọ̀ bàbá Aláàfin torí àti sọ̀rọ̀ gbogbo èèyàn ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Aláàfin fi wágún lágídí ni tabade sọ̀rọ̀ sìn ẹ̀yin náà lẹ tó máa sọ ẹ̀yin Yorùbá náà lẹ tó máa ní wọ́n bú ọba wọ́n bú àgbàlagbà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àgbà tó bá jàjẹ ìwẹ̀yìn báyìí fúnra lára ẹ̀ ní òrùgbẹ́ ìdélé àtẹ̀yí pé èyí tó bá sun yangan mọ́dì àgbàlagbà tó bá sun yangan mọ́dì ó ti da lámùṣeré ẹ̀díyẹ bàbá Aláàfin ṣe rí nǹkan tá à ń sọ yìí tó bá dé ṣe rí àwọn ọmọ kéékèèké tẹ̀ ń fẹ́ mélòó gan lẹ lè protect nínú wọn this is the problem mélòó lẹ lè protect nínú wọn wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa gbogbo àwọn èèyàn tó ń sọ wọ́n ń sọ pátápátá wípé ẹ̀yin gangan ni ẹ̀yin náà tí ẹ bá fi lè sọ pé àdírẹ́sì lẹ́yìn gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá wọ́n máa dìde wọ́n dìde àìsọ̀rọ̀ ní àìdìde yín òní gbogbo wọn ṣe káwọ́rọ̀ because àwọn ọmọ ibi tán ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin rèé ẹ̀dẹ̀dákẹ́ fi wágún lágídí ẹjọ́ ọba tá à ń sọ pé ẹ̀jẹ̀ ọba gan ṣe bí orí àwa yìí náà lẹ́jọba lé kò ṣàṣorí igi kò ṣàṣorí ọ̀pẹ kò ṣorí iyẹ̀pẹ̀ ṣe bí torí àwa tẹjọba lé lórí la ṣe ń kiná kí yín ní kábíyèsí mi ìdèrò yìí pé bàbá ńlá bàbá wo Odùduwà wọn ò ṣojú nígbà tí wọn bàbá Aláàfin ìran bàbá ńlá wo Odùduwà tí wọn nígbà tó máa dé wọ́n bá ilẹ̀ Yorùbá ti wà kán tó dé èmi sì ń sọ wípé ó ní ipa ribiribi tí wọ́n kó ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ náà kó tó di wípé àwọn Yorùbá fi ìran wọn jí Odùduwà láti ìgbà náà ni ìran àwọn ọmọ bàbá Odùduwà lẹ ti ń ja àrólé o ní ilẹ̀ Yorùbá káàkiri ẹ jọ̀ọ́ kí ló dé tí ẹ lè ṣe bí ìran bàbá yín ṣe ń ṣe ẹ ló kọ́là. Hello, ẹ kálẹ́ sà. Yes, ẹ kọ́ta ó. Ṣé ẹ rí ẹ̀sùn tí mi fẹ́ já sí ni wípé ṣé ẹ rí àwọn kan jẹ́ olórí wa, àwọn gangan ni wọ́n ń jà kan wá rú. Ṣé ẹ rí tóbi jẹ́bẹ̀ ni pé ṣé ẹ rí àwọn ọba wa nínú àgánú àfin Ọ̀yọ́ yẹn. Ṣé ẹ rí ọba tó ti jẹ àwọn tó jẹ́ Haúsá tó ti tóbi. Wọ́n ti fi jẹ oyè nínú àfin yẹn kò jẹ́ kí wọ́n lè sọ òdodo ọ̀rọ̀. So kò sí òdodo ọ̀rọ̀ lọ́dọ́ bẹ́ẹ̀ sọ àwọn tí. Okay, àwọn Haúsá wà nínú ààfin ọba Aláàfin. Bẹ́ẹ̀ ni àwọn Haúsá tó ti fi jẹ oyè tí wọ́n tọ́ sóyè kò jẹ́ kí wọ́n lè sọ òdodo ọ̀rọ̀. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Ọ̀rọ̀ yìí máa lẹ́tìkẹ́. Ẹ máa sọ̀rọ̀ yìí. Wọ́n lè sọ òdodo ọ̀rọ̀ so ó ti ṣẹlẹ̀ dáadáa ní so tí wọ́n bẹ ìfilé dábàá fáwọn sọ̀rọ̀ ó gba àwọn ìtajà láti gbówó lọ́wọ́ wọn wàhálà ó dé. Ìgbà tí ọjà jóná ó níye tí pẹ́sidẹ́ntì dáúsá àgbà tó jẹ́ Fúlàní àjọ ó níye tó donate fún wọn tí ọjọ́ bá jóná ó níye tó donate fún wọn so kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tó tí ò ní bú. Mo like information yóò ti ẹ̀dá tó jẹ́ pórí show ló ti jáde ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi àbí tẹ́ tún máa wo show yìí later ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yẹn ní sórí burúkú ẹ jẹ́ kó kan ilé kó kára oko ẹ má jẹ́ kó bá wọn kan lójijì ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́ láti get information ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí kó kan àwọn èèyàn lára kó má di pé àwọn ọ̀gbọ́ ẹ jọ̀ọ́ ó ti ẹ̀dá tó jórí show ẹ̀yin náà fẹ́ ti ara yín gbọ́ wọ́n ní ìdí lára ìdí tí bàbá wa Láàfin tí wọ́n fi lè dá sí ọ̀rọ̀ tá à ń sọ lórí ìjàgbara ilẹ̀ Yorùbá ni wípé àkàìmọye àwọn Haúsá Fúlàní tí bàbá ti fi jẹ tọ́dẹ̀ súnmọ́ wọn bí igi ọrùn wọ́n nígbà tí ọjà kan jóná wọ́n ní ó níye tí pírẹsidẹ́ǹtì àwọn Fúlàní àtàwùsá tán gbé fún bàbá Láàfin ẹ má jẹ́ àwùwà Yorùbá délé bàbá ìran ọmọ àlè Yorùbá ló máa ń fi nǹkan tó máa mú àlejò tá wọ mọ́ra tá ti ọmọ onílé sójò bàbá lẹ jẹ́ fún wa bàbá wa ni yín bàbá Láàfin yàtọ̀ fún ọjọ́ orí ipò tẹ́ tún wà gbogbo nǹkan lẹ fi jẹ́ bàbá fún wa bàbá àsìkò tá wá wà yìí àlejò á máa jálejò ni ẹ jẹ́ kí ààrẹ máa bá tiẹ̀ lọ ṣé ẹ fẹ́ ṣọ́ orí àlejò títí káwòdì gbé tí ọmọ ti yín lọ ní bàbá wa Láàfin
ṣé ẹ fẹ́ kẹ́ àlejò ẹ fẹ́ fi àwọn ọmọ onílé ẹ fẹ́ fi kẹ́ àlejò ni ẹ fẹ́ fi generation ilẹ̀ wa ilẹ̀ Yorùbá tí ìran babalá baba wo Odùduwà tí wọ́n tẹ̀dó ẹ fẹ́ fi wá kẹ́ àwọn ọmọ Fúlàní bẹ́ẹ̀ àwọn Fúlàní ìran Fúlàní wọn lè fi àwọn tí wọ́n kẹ́ wá o kẹ́ ẹ máa wò ó gbogbo nǹkan kan lówó o ọ̀rọ̀ yìí ti ń létí kẹ́ báyìí o ẹ ló kọ́là. ẹ ló mà. ẹ kalẹ́ o ẹ bá wa dá sétò. ẹ kalẹ́ mà Olúwa gbé wa o. àṣẹ àṣẹ. Odùduwà nation á bá wa láyọ̀ àti àlàáfíà. àṣẹ bàbá. orúkọ mi ni Tósàní Yétà láti ìpínlẹ̀ Èkó. You're welcome sir. ẹ̀yin tí àìlàndà ẹ̀ra wa tí à ń wò yìí o àwa láìlàndà. Hello ma. Hello ma. ẹ máa sọ̀rọ̀ yín. Hello ma. Ok ṣé ti rí mi ìfẹ́ ká máa tọ́ra wa ẹ má jẹ́ ká máa fi ẹ̀kọ́ tọ́. fún wa náà kárí àwọn tó wà lẹ́ẹ̀ fún wa náà torí bọ́lá àpapọ̀ láti Amẹ́ríkà tó ní pé kìnnìkan Ghana ẹ wá ṣẹ́rí láyé MKO Abiola June 12 gbàdáǹjà sọ́gbọ̀ Abiola bí Yorùbá yìí tọ́ra wọn nìyẹn wọ́n ní France wà lórí omi Italy wà lórí omi ìgbàpàtà wà lórí omi wọ́n lórí àṣẹkọ́ wọlé yìí kí ló ṣe MKO Abiola ó kú túwẹ́ sẹ́wọ̀n tó di yéé bá so ẹ má jẹ́ kí ẹni idiot máa sọ láti Amẹ́ríkà máa sọ ẹnu ẹ̀ fẹ́ ibà Ghanaian and ibi tó ti ní 600 àbí how many million boys ẹ̀ kọ́ shoot video náà fún àkàrí Èkó lè fi wà Nàìjíríà lè fi wà tó ti yéé ẹmọ ẹgbẹ́ OPC lè mi but ibi tó ti ní ẹ má jẹ́ ká máa tọ́ra wa o. à ń gbọ́ yín sà. ẹ̀dẹ̀ka tó ti yéé máa mẹ́ta kan máa pe ìkọ́nà pé lip service propaganda. kí ni nǹkan tí ẹ fẹ́ ká ṣe ní sí bàbá mi kí lẹ fẹ́ ká ṣe kí ni solution tẹ́yìn ló kó lè ṣẹlẹ̀ ẹ sọ. solution tí mo sọ pé àwọn ti mobilize October 4 sọ wọn kan bọ̀ rally yẹn a máa dúró re àwọn bọ́ọ̀ tí mo fẹ́ kó jáde ní October àwọn mo ti sọ fún wọn pé tọ́lọ́pàá wa rí ìbọn ẹ̀ dúró wọ́n yí tẹ́gà ẹ̀ dúró àníṣá. Kí ọmọ Odùduwà kọ́ ṣe Yorùbá One Voice àti ní àdìdúró ní Yorùbá One Voice nígbà tó ní Yorùbá One Voice. Ajáde ní multitude gbogbo ajáde ká gbárùkù tí Odùduwà nation tá gbójúlé yìí. Tọ́ba di ìyìnbọn yẹn ẹ̀jẹ̀ ká dúró tì wọ́n wọ́n yìí sí ẹ̀ka ẹ̀jẹ̀ ká dúró tì wọ́n. Bọ̀dá ìdè ń jẹ́ kí gbogbo wa tọ́ba fẹ́ kó gbogbo akọ́tì wọn lé wọ́n ti gbọ́ amọ́lé ṣe ẹ̀jẹ̀ ká gbàgbé pé alágbára kan wà ní kankan gbogbo wa lálágbára. Really? I'm close to tears. Nǹkan tí màá yẹn sọ ń touch mi gan. Machinery ni wọ́n nǹkan tó fẹ́ jẹ tó wá àwọn tó ti ní ilé àwọn tó jìyà àwọn mobilize náà wọ̀nyí October 4 ẹ̀ máa rí. Ẹ ṣé. Thank you very much. Yes. Ṣé ti rí báyìí? Inú mi tiẹ̀ kọ́kọ́ dùn yín pé at least pẹ̀lú ariwo ta ti ń pa látijọ́ ẹ̀ àwọn youth kọ̀ọ̀kan ti ń reason nǹkan tó ń ṣẹlẹ̀. But àwọn tó ń reason kò tíì pọ̀ tó. It's a pity. It's a pity. It's a pity. Hello, Kola. Hello. Yes, sir. Yeah, Ọlá jẹ́ kẹ́mi ní gbogbo wa máa. Àṣẹ gan ni. Ṣé rí ètò tí ó ń lọ lọ́wọ́ yìí inú mi dùn gan because ṣé rí ọ̀pọ̀ wa ò tí mọ̀ wípé àwọn ọba àwọn gangan ni enemy wa nílẹ̀ Yorùbá. Ṣé rí bàbá Gani Adams tí àwọn èèyàn fẹ́ máa blame yìí mi fẹ́ kọ́ fi ogbára blame bàbá yẹn jù because first of all yẹ ká kọ́kọ́ rò pé ṣe bí àwọn èèyàn ló